الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإني قد صرحت بنقدي لمحمد بن هادي وبيان أن ما عنده أي حجة. gbogbo ẹ̀yìn ni fún Ọlọ́run, kí àdúrà àti àlàáfíà máa bá òjíṣẹ́ Ọlọ́run. lẹ́yìn eléyìí dájúdájú mo ti gbé ìtakò mi jáde lórí Muhammad ibn Hadi àti àlàyé pé kò sí ẹ̀rí kankan lọ́wọ́ rẹ̀. وأمرت بنشر هذا المقال وبعض الناس شكهم فيه فليتقوا الله وليتبعوا الحق. والله يقول يا أيها الذين اتقوا الله وكونوا مع الصادقين واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا لا تتبعوا الهوى. بارك الله فيكم. mo pàṣẹ pé kí ẹ fọ́n ọ̀rọ̀ yìí ká. apá kan nínú àwọn èèyàn tí ń dá ìrújú sílẹ̀ nípa rẹ̀ kí wọ́n páyà Ọlọ́run kí wọ́n sì tẹ̀lé òdodo. Ọlọ́run sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Ọlọ́run kí ẹ sì wà pẹ̀lú àwọn olódodo. kí gbogbo yín gbá okùn Ọlọ́run ọba mú kí ẹ sì má pínyà. ẹ má tẹ̀lé ìfẹ́nú kí Ọlọ́run bùkún yín. ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. àwọn ìkọmọsí ráńpẹ́ lórí àwọn ìfi àbùkù kan ní Sheikh Muhammad ibn Hadi fún àwọn èèyàn kan tí wọ́n bọ́pá bọ́sẹ̀ kúrò nínú ohun tí ó fi ròyìn wọn láti ọwọ́ Sheikh Rabi' ibn Hadi al-Madkhali kí Ọlọ́run ṣọ́ wọn. gbogbo ẹ̀yìn ni fún Ọlọ́run, àdúrà àti àlàáfíà kó máa bá òjíṣẹ́ Ọlọ́run àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tí wọ́n bá tẹ̀lé ìmọ̀nà rẹ̀. lẹ́yìn eléyìí dájúdájú Sheikh Muhammad ibn Hadi ní ìwà tó ti ba orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfí jẹ́. ó fún wọn ní ìnagijẹ sọ̀ráfíkọ̀, ó sì sọ nípa wọn wípé kí á lẹ̀ wọ́n papọ̀ pẹ̀lú àwọn onífẹ̀ẹ́ inú. وهم الصعافقة فإنهم ملحقون بأهل الأهواء. eléyìí jẹ́ ìpè wọ́n ní oníbídà láì mẹ́nu lé ẹ̀rí lórí ohun tí ó fi kàn wọ́n. nídìí èyí mo nífẹ̀ẹ́ láti ran àwọn tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó sọ wípé ṣe ìrànwọ́ fún ọmọ ìyá rẹ tó jẹ́ alábòsí àbí ẹni tí wọ́n ṣe àbòsí fún. àti níbi ọ̀rọ̀ Ọlọ́run azza wa jal tó sọ wípé sọ pé ẹ mú ẹ̀rí yín wá tí ẹ bá jẹ́ olódodo. èyí ni fún àwọn òǹkàwé alápọ̀nlé ìfọ̀rọ̀wérọ̀ lórí àwọn ẹ̀sùn rẹ̀ tó pa ṣòfò fún ẹ̀rí. Sheikh Muhammad ibn Hadi kí Ọlọ́run fi ṣe kòǹgẹ́ sọ níbi àwọn onírúurú ọ̀rọ̀ rẹ̀ tó ń dá ìpínyà sílẹ̀ nípa àwọn sálàfí kan eléyìí tó wà nínú àfilédè ẹ̀hún rẹ̀ tó ní. الواجب علينا نختار الأحبة أن نحرص على الأخذ عن العلماء الكبار والراسخين والمحققين وترك الأخذ عن الأصاغر من الناشئين الذين بدأوا يتقابلون علينا من ها هنا وها هنا. èyí tó ṣàwòyàn fún wa ẹ̀yin àwùjọ olólùfẹ́ ni kí a ṣojú kòkòrò láti gba ìmọ̀ lọ́wọ́ àwọn àgbà àfáà, àwọn tí wọ́n jinlẹ̀ tí wọ́n sì jìdò nínú ìmọ̀, kí a sì ṣe àgbéjùsílẹ̀ ìmọ̀ àgbà ìmọ̀ lọ́wọ́ àwọn kéékèèké, àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ lórí wa láti ibi sí ibẹ̀ yẹn. mo sọ pé mo fẹ́ kó o dárúkọ fún wa àwọn àgbà àfáà tí wọ́n jinlẹ̀ tí wọ́n sì jìdò nínú ìmọ̀ tó ń ṣojú kòkòrò ìgbà ìmọ̀ lọ́dọ̀ wọn. Sheikh Muhammad bin Hadi sọ wípé ثم أوصيكم معشر الأحبة بالتآخي فيما بينكم أنتم وجميع إخوانكم أهل السنة طلبة السنة والحديث. lẹ́yìn náà mo sọ àsọtẹ́lẹ̀ fún yín ẹ̀yin àwùjọ olólùfẹ́ wípé kí ẹ mójútó ìjẹ́ ọmọ ìyá láàrin yín àti gbogbo ọmọ ìyá yín ahlu sunna wal hadith. أوصيكم بأن تتآخوا فيما بينكم وأن تبتعدوا عن أسباب الفرقة. mo sọ àsọtẹ́lẹ̀ pé kí ẹ ṣe ìjẹ́ ọmọ ìyá láàrin ara yín kí ẹ sì jìnnà sí àwọn okùn ìfàìkúnyà. mo sọ wípé ọ̀rọ̀ yìí tako ohun tí ó wà lórí rẹ̀ tó ti pín àwọn sálàfí ní púpọ̀ nínú àwọn ìlú. lára ohun tó wà lórí rẹ̀ yìí ni ọ̀rọ̀ tó là mọ́lẹ̀ fún àwọn ìjọ Fawquz ti Aljazair ìyẹn Algeria wípé kí wọ́n má ṣe kó papọ̀ pẹ̀lú àwọn sálàfí tí wọ́n ń pèpè sí ìpàdé rẹ̀. ọ̀rọ̀ yìí sì wà ní kíká sílẹ̀ pẹ̀lú ohùn rẹ̀.
إن شاء الله تعالى إن شاء الله. السلام ورحمة الله وبركاته. على الناس ويستغلون هذا الجنوب. نعم صدقت والله. والله يستغلونه ويزدادون تلبيسا به على الناس. والله احنا متوعدين غدا عندنا لقاء مع الشيخ فرقوس والمشايخ ان شاء الله، وبلغهم كلامك ولعلك اتصلت بالشيخ. والله ما حصل ان اتصلنا باللعلي يحاول غدا في النهار في العصر. لا عادي انا ابلغهم كلامك يا شيخ. انا ابلغهم كلامك. بلغوا قل له لا تجلسوا معهم وانتم عنك، بل جلوسكم معهم إفادة لهم، سيستغلونه في زيادة التلبيس على الناس ويوضعوا موقفكم عنكم والله، وما هم براجعين. ما هم براجعين، هذا معروف. iṣẹ́ rẹ̀ yìí tako ọ̀rọ̀ Ọlọ́run Azza wa Jalla tó sọ wípé ẹ páyà Ọlọ́run kí ẹ sì ṣàtúnṣe ohun tó wà láàrin yín, kí ẹ sì tẹ̀lé Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo. Ó sì tún tako ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé dájúdájú àwọn onígbàgbọ́ òdodo jẹ́ ọmọ ìyá, ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín kí ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ó sì tún tako ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó sọ wípé ẹ gbọ́, ṣé kí n fún yín ní ìró nípa ohun tí ó lọ́lá ju ipò ìrun, ààwẹ̀ àti ìtọrẹ àánú? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó sọ pé ìṣàtúnṣe láàrin àwọn èèyàn, ẹ̀rí ìbàjẹ́ láàrin àwọn èèyàn jẹ́ ìparun. lẹ́yìn náà Sheikh Muhammad ibn Hadi sọ wípé من أسباب الفرقة السماع لهؤلاء الأصاغر، ومن أسباب الفرقة في هذا العصر الأخذ عن هؤلاء الأصاغر، عن هؤلاء الصعافقة الذين مزقوا السلفيين، مزقوا أهل السنة في كل مكان، مزقوا أهل السنة في كل بلاد، نعوذ بالله منهم ومن أعمالهم. lára àwọn okùnfà ìpínyà ni ìmáa tẹ́tí gbọ́ àwọn kéékèèké wọ̀nyí. lára àwọn ọ̀nà ìpínyà ní àsìkò yìí ni ìmáa gba mímọ̀ lọ́wọ́ àwọn kéékèèké wọ̀nyí. àwọn sọ̀ráfíkọ̀ tí wọ́n ti tú àwọn sálàfíkà, wọ́n tú àwọn ahlu sunna ká ní gbogbo ààyè. àwa ìṣọ́ Ọlọ́run kúrò lára wọn àti kúrò níbi iṣẹ́ àti ìṣe wọn. فلا ترتبطوا بهم ولا تسمعوا لهم ولا تتصلوا بهم ولا تأخذوا من أقوالهم ولا تثقوا بنقلهم فإنهم والله شر عليكم، أحذركم من ذلك كله معشر الأحبة. ẹ má ṣe ṣepọ̀ pẹ̀lú wọn, ẹ má ṣe gbọ́ wọn, ẹ má ṣe sopọ̀ pẹ̀lú wọn, ẹ má ṣe mú nínú àwọn ọ̀rọ̀ wọn, ẹ má ṣe gbára lé àwọn ìgbàwá wọn, torí àwọn wọ̀nyí mo fi Ọlọ́run búra, aburú ni wọ́n lé yín lórí. mò ń kìlọ̀ fún yín kúrò lára wọn, ẹ̀yin àwùjọ olólùfẹ́. فإنه والله ما وراءهم إلا الفتن وتمزيق صفوف أهل السنة، تمزيق صفوف السلفيين أهل العلم، يسعون إلى جمع الكلمة وتوحيد الكلمة. وأما هؤلاء الصعابقة فإنه من استمع إليهم في أحضانهم واستمع إلى كلامهم أهلكوه ولو كان كبيرا في السن، نعوذ بالله من ذلك. فتجد آثارهم ظاهرة حتى في بعض الكبار، نعوذ بالله من ذلك. mo fi Ọlọ́run búra, kò sí nǹkan kan lẹ́yìn wọn ju àdánwò lọ, àti ìtúkà ikọ̀ ahlu sunna àti ìtúkà ikọ̀ sálàfí. àwọn onímọ̀ ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìsàsọpọ̀ àti ìfẹnukò, ṣùgbọ́n àwọn sọ̀háfíkọ̀ wọ̀nyí, ẹni tó bá bẹ́ sí wọn lọ́wọ́ tó sì gbọ́ ọ̀rọ̀ wọn yóò parun kódà kó dàgbà lọ́jọ́ orí. àwa ìṣọ́ra lọ́dọ̀ Ọlọ́run kúrò níbi eléyìí. ẹ rí àwọn ìlàpá wọn tó fojú hàn títí dé ọ̀dọ̀ apá kan nínú àwọn àgbà àfà. mo sọ wípé lákọ̀ọ́kọ́ mú ẹ̀rí àti àwọn àwíjàre wá wípé àwọn tó ń pè ní sọ̀háfíkọ̀ yìí ti pín àwọn sálàfí káàkiri àwọn ìlú. ẹlẹ́ẹ̀kejì, má ṣe gbàgbé ọ̀rọ̀ rẹ fún àwọn ará Jazair, ìyẹn Algeria, tí wọ́n wà pẹ̀lú rẹ wípé kí wọ́n má ṣe kó papọ̀ ní ti ìṣọ̀kan pẹ̀lú àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń wá ìṣọ̀kan. ẹlẹ́ẹ̀kẹta, dárúkọ fún wa àwọn onímọ̀ tí wọ́n ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìsàsọpọ̀ àti ìfẹnukò, kí Ọlọ́run san wọ́n lẹ́san pẹ̀lú dáadáa. lẹ́yìn náà kí o sì tẹ̀lé ojúpọ̀nà wọn. ẹlẹ́ẹ̀kẹrin, dárúkọ fún wa àwọn àgbà àfà tí wọ́n ti rí ìparun láti àwọn tó ń pè ní sọ̀háfíkọ̀.
ẹlẹ́ẹ̀karùn-ún dárúkọ àwọn àgbà àfáà tí àwọn tó ń pè ní sọ̀háfíkọ̀ yìí ti lápa lára wọn kí o sì dárúkọ àwọn ìlápa tó fojú hàn. Sheikh Muhammad ibn Hadi sọ wípé والشيخ تصحب الخبرة والتجربة فلا يدخل عليه في علمه الشبهة ولا يغلب عليه الهوى بعكس الأحداث فإنهم يدخل عليهم الهوى وأنتم ترونهم الآن يغلبون أعينهم عن المواقع الظاهرة التي هي كجبل الرب. àti pé àgbà àfáà náà dángájíà ó sì ní ìrírí, ìrújú kò wọnú ìmọ̀ rẹ̀, ìfẹ́ inú ò lè borí rẹ̀. Yàtọ̀ sí àwọn ìwé wọ̀nyí, ìfẹ́ inú a máa wọlé tọ̀ wọ́n. Gbogbo yín ni ẹ̀ ń rí báyìí, wọ́n ń bu àwọn ojú kúrò níbi òdodo tó fojú hàn gẹ́gẹ́ bí òkè Uhud. لا لشيء إلا لأن صاحب هذه الباقعة معه فلا يوالي إلا لكونه معه لا على الدين ولا على الحق والهدى فيعقد به الهوى في هذا الباب عياذا بالله من ذلك بخلاف الشيخ فلا يغلب عليه الهوى بتوفيق الله له. Kò sì sí fún nǹkan kan yàtọ̀ sí wípé ẹni tí ọ̀rọ̀ yìí kàn wà pẹ̀lú rẹ̀ kò mú ní alábàáṣe bí kò ṣe pé nítorí ó wà pẹ̀lú rẹ̀, kò kí ń ṣe nítorí ẹ̀sìn àbí nítorí òdodo tàbí ìmọ̀nà. Ìjì ìfẹ́nú gbé e lọ lórí eléyìí, àwa ìṣọ́ Ọlọ́run kúrò níbi eléyìí. Yàtọ̀ sí àgbà àfáà náà, ìfẹ́ inú kò lè borí rẹ̀ pẹ̀lú kòńgẹ́ Ọlọ́run. والشاب يميل به الطمع وكم قد رأينا في هذه الأيام ما أعظم ما رأيناه وما أعجب ما رأيناه ممن باعوا دينهم في الدنيا واستذلهم الشيطان عياذا بالله. ṣùgbọ́n ọ̀dọ́ náà ń lọ síbi ìró kan. Mélòó mélòó tá a ti rí ní ọjọ́ òní, kí ló fi ń tóbi tó àwọn nǹkan tá a ti rí, kí ló fi ń jọni lójú tó àwọn nǹkan tá a ti rí níbi àwọn tí wọ́n ta ẹ̀sìn wọn láti ra ayé tí èṣù sì jẹ́ kí wọ́n yẹ̀gẹ̀rẹ̀. Mo sọ wípé lákọ̀ọ́kọ́ èmi àti àwọn tó yàtọ̀ sí mi fẹ́ kí o dárúkọ àwọn òtítọ́ tó fojú hàn gẹ́gẹ́ bí òkè Uhud. Ẹlẹ́ẹ̀kejì, mú ẹ̀rí tó fojú hàn wá lórí ìbáṣepọ̀ apá kan nínú àwọn tó ń pè ní sọ̀háfíkọ̀ yìí pẹ̀lú àwọn tí wọ́n ta ẹ̀sìn wọn láti ra ayé tí èṣù sì jẹ́ kí wọ́n yẹ̀gẹ̀rẹ̀. Ó tún sọ wípé وهؤلاء الحدثاء الأكنان السفهاء في الأحلام من قلت بضاعتهم في العلم ورأينا تلونهم في دين الله يسكتون على الباطل لقرب صاحبه منهم ولا يقبلون الحق لإنكار صاحبه عليهم ما هو فيه هؤلاء هم سبب دلاله الحكم قياسا بالله من ذلك. àwọn wọ̀nyí kéré lọ́jọ́ orí, wọ́n sì fọnú fọ́ra níbi làákàyè, wọ́n kéré jọjọ níbi ìmọ̀. A rí wọn tí wọ́n ń pàwọ̀dà níbi ẹ̀sìn Ọlọ́run, wọ́n sì dákẹ́ lórí aburú nítorí súnsúnmọ́ tí aláburú náà súnmọ́ wọn. Wọn ò sì kí ń gba òdodo nítorí kíkọ̀ tí ẹni tí ó ń sọ òdodo náà máa ń kọ ohun tí wọ́n wà lórí rẹ̀. Àwọn ni okùnfà àdánwò ní àsìkò yìí. A wá ìṣọ́ Ọlọ́run kúrò níbi eléyìí. Mo sọ wípé mú àwọn ẹ̀rí wá lórí pé àwọn tó ń pè ní sọ̀háfíkọ̀ wọ̀nyí wọ́n ń pàwọ̀dà níbi ẹ̀sìn Ọlọ́run, àti lórí wípé wọ́n dákẹ́ lórí aburú nítorí súnsúnmọ́ tí aláburú náà súnmọ́ wọn, àti wípé wọ́n kọ òdodo nítorí kíkọ̀ tí ẹni tí ó ń sọ òdodo náà máa ń kọ ohun tí wọ́n wà lórí rẹ̀. Sheikh Muhammad sọ wípé دخل على ربيعة شيخ مالك رحمه الله فوجدوه يبكي فادعى الذي لدغه الإذ وكره من بكائه ظن أنه حصل له مصيبة في نفسه فقال لا أدخلت عليك مصيبة نزلت بك مصيبة قال لا ولكن استفتي من لا علم عنده وظهر في الإسلام أمر عظيم لا
إله إلا الله. انظر هذا في زمان ربيعة. ماذا يقول ربيعة لو رآنا اليوم مع هؤلاء الصعافرة الذين يتقاعدون على الناس من كل مكان كما تتقاعد الجراديد؟ wọ́n wọlé tọ̀ Rọ̀bíà tí ó jẹ́ àáfàá Malik kí Ọlọ́run kẹ́ àwọn méjèèjì, wọ́n sì rí i ní ẹni tó ń sunkún. Ẹ̀rù bà ẹni tí ó wọlé, ó sì ń bẹ̀rù níbi ẹkún yìí pé àdánwò kan ti ṣẹlẹ̀ sí i. Ó sì sọ fún un pé ṣé àdánwò kan wọlé tọ̀ ọ́ ni? Ṣé àdánwò kan sọ̀kalẹ̀ lé ọ lórí ni? Ó sọ pé rárá, ṣùgbọ́n wọ́n béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹni tí ò ní mímọ̀. Nǹkan ńlá nínú ẹ̀sìn sì ti jẹyọ. Kò sí ẹni tó tó jọ́sìn fún ní tòótọ́ àyàfi Ọlọ́run. Ẹ wò ó, eléyìí ní àsìkò Rọ̀bíà. Kí ni Rọ̀bíà yóò sọ ní àsìkò yìí pẹ̀lú àwọn sọ̀háfíkọ̀ wọ̀nyí, àwọn tí wọ́n ń bẹ lórí àwọn èèyàn gẹ́gẹ́ bí eku ṣe máa ń bẹ? Mo sọ wípé mo fẹ́ kó o dárúkọ fún wa àwọn ìdájọ́ ẹ̀sìn tó ti jáde láti ọ̀dọ̀ àwọn ẹni yìí tí nǹkan ńlá sì ti ṣẹlẹ̀ nínú Islam nípa eléyìí. Sheikh Muhammad sọ wípé وليحذر كل الحذر من الإقبال على الصغار مع وجود الكبار. kí o ṣọ́ra pẹ̀lú gbogbo ìṣọ́ra kúrò níbi ìmáadójúkọgbà àwọn kéékèèké nígbà tí àwọn àgbà àfà ń bẹ. Mo sọ wípé mò ń bi ọ́, ǹjẹ́ ìwọ gan gba àwọn ìṣítí àwọn àgbà àfà kí eléyìí jẹ́ ìṣínà fún àwọn oore ńlá àti ìdènà mọ́ àwọn aburú ńlá tó ń tọ́nà lọ síbi ìparun? Sheikh Muhammad sọ wípé أن طبيب السن لا علم عنده ويبدو جهله إذا اصطكت عليه المحافل ويأتي بالعجل والفجر ويريد الناس أن يتابعوا على كل ما يقول فيضل ويضل. nítorí ẹni tó kéré ní ọjọ́ orí kò sí ìmọ̀ lọ́dọ̀ rẹ̀, àìmọ̀kan rẹ̀ yóò máa fojú hàn. Tí àwọn èèyàn bá péjọ sọ́dọ̀ rẹ̀, yóò wá pẹ̀lú ìjọra ẹni lójú àti ìgbéra ẹni níyì. Ó ń fẹ́ kí àwọn èèyàn máa dáàbò bo gbogbo ohun tó ń sọ. Ló bá sọnù, ó sì sọ àwọn tí ó yàtọ̀ sí inú. Mo sọ pé ṣàlàyé fún wa ohun tí àwọn wọ̀nyí àbí ọ̀kan nínú wọn mú wá nínú ìjọra ẹni lójú àti ìgbéra ẹni níyì, àti wípé àwọn wọ̀nyí àbí ọ̀kan nínú wọn fẹ́ kí àwọn èèyàn máa dáàbò bo gbogbo ohun tó ń sọ tàbí ohun tí wọ́n ń sọ. Sheikh Muhammad sọ wípé وحذاري حذاري كل الحذر من أن يلتف صغار الأسنان على بعضهم ويأخذ بعضهم عن بعض. هذه والله بلية، هذه التي أوقعت الخوارج بما أوقعتهم فيه، نسأل الله العافية والسلامة. وكلما رأيتم شيئا من هذا فتذكروا قول النبي صلى الله عليه وسلم حدثاء الأسنان سفهاء الأحلام. ẹ ṣọ́ra ní gbogbo ìṣọ́ra kúrò níbi ìrọ́kíríkà àwọn tí wọ́n kéré lọ́jọ́ orí lórí apá kan nínú wọn, kí apá kan nínú wọn máa mú ìmọ̀ lọ́dọ̀ apá kejì. Eléyìí mo fi Ọlọ́run búra jẹ́ àdánwò. Eléyìí ló kó àwọn Khawarij sínú nǹkan tí wọ́n kó sí. A bẹ̀ Ọlọ́run fún wíwà dáadáa àti ìṣọ́. Gbogbo ìgbà tẹ́ bá ti rí nǹkan kan nínú eléyìí, ẹ rántí ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó sọ pé wọ́n kéré lọ́jọ́ orí, wọ́n sì fọnú fọ́ra níbi làákàyè. Mo sọ wípé fífi àwọn tó bá níjà yìí wé àwọn Khawarij jẹ́ ti asán. Lẹ́yìn náà, àwọn tó ti lékún níbi máa fi ẹ̀sùn ìjẹ́sùn àáfíkọ̀ kan, ìyẹn ẹ̀sùn wípé wọ́n ń dínbọ́ bí onímọ̀ tí wọn kò sì ní ìmọ̀ kankan. Ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n ti kọ́mọ̀ gba ipò ẹ̀rí dókítà nínú òfin ẹ̀sìn. Ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n ti kọ́mọ̀ gba ipò ẹ̀rí masters. Ó sì ń bẹ nínú wọn àwọn tí wọ́n ti kọ́mọ̀ gba ipò ẹ̀rí fáfitì. Ìfi ẹ̀sùn kàn wọ́n yìí jẹ́ àṣìṣe ńlá. Ìmáàmú wọn ní aláìmọ̀kan jẹ́ àṣìṣe tó dójú tì ní, nítorí àwọn irú wọn ní àkókò Imam Muhammad ibn Ibrahim àti Imam Abdul Aziz ibn Baz, wọ́n á máa yan irú wọn gẹ́gẹ́ bí olùkọ́ àti adájọ́. Kò sì sí ẹnìkankan nínú àwọn onímọ̀ tí ó takò wọ́n. Sheikh Muhammad sọ wípé فإن الأحداث معهم الأحداث ومن الحدث الحدث
ومع الأحداث الإحداث في الجزر والإحداث عند الأحداث كثير. ẹ má ṣe gba ìmọ̀ lọ́wọ́ àwọn wọ̀nyí nítorí pé àwọn àdádálẹ̀ wà pẹ̀lú àwọn ìwé. Nínú àdádálẹ̀ ni àdádálẹ̀ wà, nínú ìjẹ́ ìwé ni àdádálẹ̀ wà, àti pé àdádálẹ̀ pọ̀ láti ọwọ́ àwọn ìwé. Mo sọ wípé àwọn wọ̀nyí kì í ṣe ìwé. Àdádálẹ̀ kankan kò ti ti ọwọ́ wọn wá. Ó sì tako àwọn àáfàá níbi ọ̀rọ̀ wọn. Àwọn tí wọ́n jù ọ́ lọ lọ́jọ́ orí nínú àwọn onímọ̀ àti ọlá, wọ́n pọ̀ jù ọ́ lọ níbi ìdúróṣinṣin pẹ̀lú súnnà. Sheikh Muhammad sọ wípé واحرصوا على الأكابر وابتعدوا عن الأصاغر وإياكم الصعابقة فإن هؤلاء قطاع الطرق على طلاب العلم. هؤلاء هم قطاع الطرق الذين يقطعون الطريق على طلبة العلم فيصدوهم عن الأشياء الكبار مع تواجدهم ويغضبونهم بالصغار الذين أحدهم كالفروج يغرق في فنجان يغرق في فنجان صوته كصوت الفروج لا يسمعه إلا هو. وشبهوهم بالعلماء ولبسوا على كثير من الناس وصورهم لهم بأنهم مشايخ وهم في الحقيقة ليسوا كذلك بل هم طلاب علم مبتدئون. ẹ máa ṣojú kòkòrò lórí àwọn àgbà àfáà, ẹ sì jìnnà sí àwọn kéékèèké. Ẹ ṣọ́ra fún àwọn sọ̀rọ̀áfíkọ̀ wọ̀nyí, torí àwọn wọ̀nyí jẹ́ dánàdánà fún àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀. Àwọn wọ̀nyí jẹ́ dánàdánà tí wọ́n dá ọ̀nà mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀. Wọ́n lé àwọn èèyàn kúrò lára àwọn àfáà àgbà pẹ̀lú wíwá wọn. Wọ́n sì ń ṣe wọ́n lójú kòkòrò lọ sọ́dọ̀ àwọn kéékèèké. Àwọn wọ̀nyí tí ìkan nínú wọn dàbí òròmọdìyẹ tó tẹ̀rì sínú nǹkan mumi. Ohùn rẹ̀ dàbí ohùn òròmọdìyẹ. Èèyàn kankan ò kí ń gbọ́ àyàfi ohùn alára rẹ̀. Wọ́n fi wọ́n jọ àwọn onímọ̀, wọ́n sì ti tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ. Wọ́n ya àwòrán wọn bẹ́ẹ̀ ni wípé wọ́n jẹ́ onímọ̀, ṣùgbọ́n wọn kò jẹ́ bẹ́ẹ̀ lódodo, ṣùgbọ́n wọ́n jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nínú ìmọ̀. Mo sọ wípé àkọ́kọ́ dárúkọ àwọn àgbà àfáà tó ń tọ́ka àwọn ọ̀dọ́ sí. Ẹlẹ́ẹ̀kejì, tó bá jẹ́ pé lóòótọ́ ni wípé ìkan nínú àwọn tó ń gbógun tì yìí èèyàn kan ò kí ń gbọ́ ohùn rẹ̀ àyàfi ohùn alára rẹ̀, a jẹ́ pé kò sí ìdí fún ogun tó ń gbé kò wọ́n yìí. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀rọ̀ kò rí gẹ́gẹ́ bí o ṣe sọ. Àwọn tó ń gbógun tì yìí jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí wọ́n sì jẹ́ sáláfí. Ọ̀rọ̀ rẹ̀ tako nǹkan tó ń ṣẹlẹ̀ lódodo. Ó ti tako ìṣe àwọn àáfàá tó yan irú àwọn ẹni yìí. Ẹni tó kéré sí wọn ní ìmọ̀ àti ìwé ẹ̀rí, wọ́n ti yàn wọ́n gẹ́gẹ́ bí olùkọ́ àti olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run. Sheikh Muhammad sọ wípé هؤلاء ليس لهم قدم راسخة في العلم وما يأتي من قبلهم من الضرر أكثر مما يأتي من قبلهم من الخير. فعليكم معشر الأحبة أن تحرصوا على هذا، ترتبطوا بأهل العلم الكبار علماء السنة وارجعوا السنة أصحاب العلم المحقق، أصحاب العلم المحقق والنبي الموثق. أما هؤلاء الذين طلعوا علينا في الآونة الأخيرة ومشايخ هذه الشاشات المحدثين من ورائها ومشايخ جوجل ونحو ذلك، احذروهم فإنهم ليس عندهم إلا ما ذكرت لكم، والشر الذي يأتي من طريقهم أكثر مما يأتي من الخير عن طريق نسأل الله العافية والسلام. àwọn wọ̀nyí kò ní ìjìnlẹ̀ nínú ìmọ̀. Ohun tó ti wá láti ọ̀dọ̀ wọn nínú aburú pọ̀ ju ohun tó ti wá láti ọ̀dọ̀ wọn nínú dáadáa lọ. Ó dọwọ́ yín, ẹ̀yin àwùjọ olólùfẹ́, kí ẹ ṣe ojú kòkòrò lórí eléyìí. Ẹ so ara yín pọ̀ pẹ̀lú àwọn àgbà àfáà, àwọn àfáà súnnà, ìṣẹ́rí padà sí súnnà, àwọn tí wọ́n ní ìmọ̀ tó dángájíá pẹ̀lú ẹ̀gbà wá tó ṣe gbáralé. Ẹ rí àwọn tí wọ́n ti yọ síwá yìí àti àwọn àáfàá àwọn àtẹ agbáwòrán tàn tó bo àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀, àwọn àáfàá gúgù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣọ́ra fún wọn, torí kò sí nǹkan kan lọ́dọ̀ wọn àyàfi àwọn nǹkan tí mo ti sọ fún yín tẹ́lẹ̀. Aburú tó ti wá láti ojú ọ̀nà ọ̀dọ̀ wọn pọ̀ ju dáadáa tó wá láti ojú ọ̀nà ọ̀dọ̀ wọn lọ. Mo sọ wípé lákọ̀ọ́kọ́ ṣàlàyé fún wa àwọn ìnira
tí àwọn ẹni yìí ti dálẹ̀, sì dárúkọ fún wa àwọn àáfàá àgbà tó ń pa àwọn èèyàn láṣẹ pé kí àwọn èèyàn so papọ̀ pẹ̀lú wọn, kí o sì ṣọ́ra fún àpọ̀jù ìmájú àwọn ọ̀rọ̀ ọlẹ̀ ṣọpọ́nná. Ẹlẹ́ẹ̀kejì, ṣàlàyé fún wa irọ́ àwọn tó ròyìn pẹ̀lú pé wọ́n jẹ́ àáfàá àwọn àtẹ agbáwòrán tàn àti àwọn tó kù tó dárúkọ. Sheikh Muhammad sọ wípé, وإذا ما جاء طالب العلم وجلس إليهم لم يبدأوه بهذا، لم يبدأوه بنشر ما عندهم من الباطل، وإنما يتظاهرون بأنهم مع الأكابر ومع العلماء ومع الشيوخ، وهم كذابون، والله كذابون، طحانون في العلماء في مجالسهم الخاصة، يطعنون فيهم ويلمزونهم. إذا خلا بعضهم إلى بعض تكلم بعضهم مع بعض بما هم عليه في الحقيقة والواقع. tí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kan bá wá tí ó sì jókòó tì wọ́n, wọn ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ́n irọ́ tí ó wà pẹ̀lú wọn ká. Wọ́n á ṣàfihàn ara wọn gẹ́gẹ́ bí wípé wọ́n wà pẹ̀lú àwọn àgbà àfà, pẹ̀lú àwọn onímọ̀, pẹ̀lú àwọn àfà. Wọ́n sì jẹ́ òpùrọ́. Mo fi Ọlọ́run búra, òpùrọ́ ni wọ́n. Wọ́n jẹ́ olùfi àbùkù kan àwọn àfà níbi àwọn ìjókòó ìdákọ́ńkọ́ wọn. Wọ́n á máa fi àbùkù kàn wọ́n, wọ́n á sì máa bú wọn. Nígbà tí ó bá sì kù apá kan wọn pẹ̀lú apá kan wọn á sọ pẹ̀lú apá kan ohun tí wọ́n wà lórí rẹ̀ lódodo. Mo sọ wípé alákọ̀ọ́kọ́, mú ẹ̀rí wá lórí wípé irọ́ wà lọ́dọ̀ àwọn ẹni yìí. Ẹlẹ́ẹ̀kejì, mú ẹ̀rí wá wípé òpùrọ́ ni wọ́n sì máa ń fi àbùkù kan àwọn àáfàá, pàtàkì jùlọ pé o ti búra pẹ̀lú Ọlọ́run wípé òpùrọ́ ni wọ́n àti wípé wọ́n ń fi àbùkù kan àwọn àáfàá. lẹ́yìn náà ó sọ pé, واحذروا هؤلاء الصعابقة الذين يرفعون الطريق عليكم، فلهم شبهة الآن قريبة من شبهة أهل البدع، لزوم الأكابر ونحن مع الأكابر وهم كذابون. إذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ، قل موتوا بغيظكم. يطعنون في العلماء وفي المشايخ في مجالسهم الخاصة. ẹ ṣọ́ra fún àwọn sọ̀ráfíkọ̀ wọ̀nyí. Àwọn wọ̀nyí dá ọ̀nà mọ́ yín. Wọ́n ní ìrújú báyìí tó súnmọ́ ìrújú àwọn oníbídà tó sọ wípé ẹdúnímọ́ àwọn àgbà àfà, ẹdúnímọ́ àwọn àgbà àfà, a wà pẹ̀lú àwọn àgbà àfà, ṣùgbọ́n òpùrọ́ ni wọ́n. Tí wọ́n bá wà ní kọ̀rọ̀, wọ́n á gé àwọn ọmọ níka àwọn jẹ pẹ̀lú ìbínú. Ẹ sọ fún wọn wípé ẹ kú pẹ̀lú ìbínú yín. Wọ́n fi àbùkù kan àwọn àfà níbi àwọn ìjókòó ìdákọ́ńkọ́ wọn. Mo sọ wípé lákọ̀ọ́kọ́, dárúkọ fún wa àwọn àáfà tí wọ́n fi àbùkù kàn, kí o sì sọ àwọn ọ̀rọ̀ àbùkù tí wọ́n fi kàn wọ́n. Ẹlẹ́ẹ̀kejì, ṣàlàyé fún wa àwọn ọ̀rọ̀ ìfàbùkù kan ní láti ọ̀dọ̀ wọn ẹni yìí sí àwọn onímọ̀, àti bí wọ́n ṣe ń dánà mọ́ àwọn tí wọ́n fẹ́ sopọ̀ pẹ̀lú àwọn onímọ̀. Ṣàlàyé fún wa àwọn ìdájọ́ tí wọ́n gbé lé àwọn onímọ̀ lórí. lẹ́yìn náà ó sọ pé, وهؤلاء شر على طلاب العلم، وشر على طلاب السنة، وشر على أبناء السنة في كل مكان، وفي تواصلهم معهم البلاء العظيم عن طريق وسائل التواصل في تويتر أو في الفيسبوك أو في الانستغرام أو فيما يتعلق بالواتساب أو نحو هذه الأشياء الجديدة الحديثة. àwọn wọ̀nyí jẹ́ aburú fún àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀. Wọ́n jẹ́ aburú fún àwọn akẹ́kọ̀ọ́ súnnà. Wọ́n jẹ́ aburú lórí àwọn ọmọ súnnà ní gbogbo ìlú. Níbi gbogbo ẹ̀ka ìbánidọ́rẹ̀ẹ́ wọn ni àdánwò tó lágbára wà. Ní ẹ̀ka ìbánidọ́rẹ̀ẹ́ Twitter àbí ní Facebook àbí ní Instagram àbí àwọn nǹkan tó so papọ̀ pẹ̀lú WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tuntun wọ̀nyí. Mo sọ wípé ọ̀rọ̀ yìí ní bùkátà sí ìgbédìde àwọn ẹ̀rí tó fojú hàn gbangba fún ẹni tó bá ń kà á. O kò sì tí ì mú ẹ̀rí kankan wá. Ọlọ́run tó ga jùlọ sọ wípé, sọ pé ẹ mú ẹ̀rí yín wá tí ẹ bá jẹ́ olódodo. Mú àwọn ẹ̀rí wá ní ìtẹ̀lé àṣẹ Ọlọ́run Azza wa Jal, nítorí àwọn onílàákàyè ò ní jupá sílẹ̀ gba àwọn ọ̀rọ̀ tó pa ṣófo fún ẹ̀rí ní ìgbáralé lórí ọ̀rọ̀ Ọlọ́run yìí. Sheikh Muhammad sọ wípé, ولكن الله جل وعلا فضح هؤلاء وأخرج خطيئتهم في تغريداتهم وفي رتويتاتهم وفي توتراتهم
وفي فسبكاتهم وفي وصباتهم ونحو ذلك. ṣùgbọ́n ọlọ́run jalla wa ala ti tú àṣírí wọn, ó ti di dójú tì wọ́n pẹ̀lú ìfi àṣírí wọn hàn síta níbi àtẹ̀jáde wọn àti rìtwíìtì wọn níbi àwọn Twitter wọn, níbi Facebook wọn, níbi WhatsApp wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sọ wípé mú ẹ̀rí wá wípé ọlọ́run ti dójú tì àwọn ẹni yìí àti àṣírí wọn ti tú níbi àwọn àtẹ̀jáde wọn àti àwọn ohun tó kù. lẹ́yìn náà ó sọ wípé بعضهم لم يعرفوا إلا من سنين قريبة 2 أو 3 أو نحو ذلك، فجاءوا بعد ذلك يحكمون على أهل العلم ويطعنون في أهل العلم ويتكلمون في أهل العلم ويقطعون الطريق على طلبة العلم في الوصول على أهل العلم. apá kan nínú wọn ò jẹ́ mímọ̀ bí kò ṣe nínú àwọn ọdún tó súnmọ́ bí ọdún 2 àbí ọdún 3 àbí bẹ́ẹ̀. wọ́n sì dé lẹ́yìn eléyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ìdájọ́ lórí àwọn àáfàá tó ń tàbùkù àwọn àáfàá, wọ́n sì ń sọ̀rọ̀ lórí àwọn àáfàá. wọ́n dáná mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ láti dé ọ̀dọ̀ àwọn onímọ̀. mo sọ wípé ṣe dáadáa fún àwọn òǹkàwé pẹ̀lú kí o dárúkọ àwọn ìdájọ́ tí àwọn ẹni yìí ti gbé lórí àwọn onímọ̀. ẹlẹ́ẹ̀kejì, dárúkọ àwọn ìtàbùkù wọn àti àwọn dídánà wọn fún àwọn tí wọ́n wá mímọ̀ láti dé ọ̀dọ̀ àwọn onímọ̀. Sheikh Muhammad sọ wípé فاحذروهم غاية الحذر، لأنهم والله لا يستجيب منهم إلا أعداء الدعوة السلفية، فإنهم قد جاءوا بالفضائح والقبائح، وأهل السنة إذا ما اطلعوا على مقالاتهم عرفوا جهالاتهم، ولكن الذي لم يطلع لا يعرف، ومن علم حجة على من لم يعلم. وليعلم أنهم قد أصبحوا حجة للمبطلين على أهل السنة، فأصبحوا يستدلون بهم وعلى أنهم هم تلاميذ المشايخ، وعلى أنهم هم الذين يتكلمون باسم المشايخ. لا والله، كذبوا ورب الكعبة، فلا تأمنوهم ولا تسمعوا لهم ولا تأخذوا عنهم، فإن هؤلاء قطاع الطريق على طلبة العلم، قطاع الطريق على أهل السنة، يقطعون الطريق فيما بينهم بين أهل العلم. فاحذروا حفظكم الله أهل الأهواء، واحذروا من المتشبهين بطلبة العلم والعلماء، فإنهم متشبهون وليسوا منهم في الحقيقة. هؤلاء شر وبلاء، ويوشك الله جل وعلا أن يفضحهم ويحتك سترهم ويفضح أمرهم ويظهر خزيهم على رؤوس الأشهاد. ẹ ṣọ́ra fún wọn débi ògóńgó ìṣọ́ra, nítorí pé mo fi Ọlọ́run búra èèyàn kankan ò lè jàǹfààní lára wọn àyàfi àwọn ọ̀tá ìpèpè sàlàfíyà, torí wọ́n ti wá pẹ̀lú àwọn ìtìjú àti àwọn ohun tí kò bójúmu. tí àwọn ahlu sunna bá ṣàgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ wọn, wọn yóò mọ àwọn àìmọ̀kan wọn, ṣùgbọ́n ẹni tí kò bá ṣàgbéyẹ̀wò rẹ̀ kò ní mọ̀. ẹni tó mọ̀ sì jẹ́ ẹ̀rí lórí ẹni tí kò mọ̀, kó sì mọ̀ wípé wọ́n ti jẹ́ ẹ̀rí fún àwọn tí wọn kò sí lórí òdodo lórí àwọn ahlu sunna, wọ́n sì ti ń fi wọ́n ṣẹ̀rí lórí pé wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ àti lórí pé wọ́n jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀ lórúkọ àwọn onímọ̀. rárá, mo fi Ọlọ́run búra, wọ́n ti parọ́. mo fi Ọlọ́run Kàábà búra. ẹ má ṣe fọkànbalẹ̀ sí ọ̀dọ̀ wọn, ẹ má ṣe gbọ́ wọn, ẹ má ṣe gba ìmọ̀ lọ́wọ́ wọn, nítorí àwọn wọ̀nyí jẹ́ dánàdánà fún àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀, dánàdánà fún àwọn ahlu sunna. wọ́n á dá ọ̀nà tó wà láàrin wọn àti àwọn onímọ̀. ẹ ṣọ́ra kí Ọlọ́run kó ṣọ́ yín kúrò lọ́wọ́ àwọn onífẹ̀ẹ́nú. ẹ ṣọ́ra fún àwọn tí wọ́n jọ akẹ́kọ̀ọ́ mímọ̀ àti àwọn àáfàá. dájúdájú wọ́n kàn jẹ́ alámọ̀ṣe ni, wọn kì í ṣe wọ́n ní òdodo. àwọn wọ̀nyí jẹ́ aburú àti àdánwò. ó fẹ́ yá tí Ọlọ́run Azza wa Jalla yóò dojú tì wọ́n, tí yóò sì fa ìbòjú wọn ya, yóò sì tú àṣírí wọn, yóò sì fi ìyẹpẹrẹ wọn hàn ní gbangba lójú gbogbo èèyàn. mo sọ wípé ṣàlàyé fún wa àwọn àǹfààní tí àwọn ọ̀tá ìpèpè sàlàfíyà ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn tó ń gbógun ti yìí, kí o sì ṣàlàyé fún wa àwọn ìtìjú àti àwọn ohun tí kò bójúmu wọn, kí a lè kópa pẹ̀lú rẹ níbi ìwá àwọn èèyàn níṣọ́ra kúrò lọ́dọ̀ wọn. mo sọ wípé dájúdájú àwọn ọ̀rọ̀ rẹ lẹ́yìn àwọn ìfàbùkù kanni àti ìdojú ìjà kanni tó sọ pé ó fẹ́ yá tí Ọlọ́run Azza wa Jalla yóò dojú tì wọ́n, tí yóò sì fa àwọn ìbòjú wọn ya títí débi tí ó dé. ó wà lára àwọn ẹ̀rí tó sọ pé ìwọ gan kò tí ì ní àwọn ẹ̀rí tó fi dojú tì wọ́n.
ó ti lékúnlékún lọ́rọ̀ lórí àwọn ẹni tí ò ń gbógun ti yìí, ó sì ń ṣọ́ àwọn èèyàn lára kúrò lọ́dọ̀ wọn, ó kò sì ti ẹ̀rí kankan síwájú lórí ìyẹ̀gẹ̀rẹ̀ wọn. Àti pé èèyàn yóò máa rí mú níbi ìkágara rẹ láti mú ẹ̀rí jáde láti fi mú wọn wípé ọwọ́ rẹ méjèèjì pa ṣófo fún ẹ̀rí, kí o sì páyà Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ara rẹ àti àwọn náà, kí o gbé ojú rẹ sí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé kò sì ní sọ̀rọ̀ kan àyàfi kí ẹ̀ṣọ́ kan wà pẹ̀lú rẹ̀ fún àkọsílẹ̀, àti ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Ọlọ́run kí ẹ sì sọ̀rọ̀ dáadáa, yóò máa ṣe àtúnṣe àwọn iṣẹ́ yín fún yín, yóò sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín. Ẹni tó bá sì tẹ̀lé Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀, ó kú ti jèrè ní èrèjẹ ńlá. Kíkọ láti ọwọ́ Rabi' ibn Hadi Umair al-Madkhali.